gbogbo ẹ̀yin tẹ́ ń bi mí léèrè ìbéèrè nípa pé èrè kí lọkùnrin jẹ nínú pé wọ́n fẹ́ yàwó ṣé rí kò sí nǹkan kan téèyàn fẹ́ ṣe sí i gbogbo ń tọ́lọ́run bá fún each gender lábẹ́ òfin ìṣẹ̀dá or the law of nature tá a bá sọ wípé kò sí much gain tààrà fókùnrin bọ́lọ̀ ń ṣe dágbèsí ayé nìyẹn nísìnyí òkè tó bá ṣe tọkùnrin bá níyàwó kò ní ká kúrun òkè tẹ́ bá wo Abraham sìn bàbá ńlá ìgbàgbọ́ ìgbà tán tí ìbímọ á rí i pé ara concern Abraham náà ni pé ṣé Eliezer tó jẹ́ olórí ẹrú àbí kí ló lórúkọ olórí ẹrú yẹn pé ṣó ni ó wà inherit gbogbo àwọn nǹkan àwọn ni you see kò ní ká kúrun tókùnrin bá níyàwó kò ní kó àkúrun yóò rí èèyàn tó máa succeed there tó that is it and àlàáfíà peace àti yọ́sà tó bá níyàwó yọ́sà mọ́ bá yàwó yẹn sùn yọ́ mọ́ ní sex pẹ̀lú ẹ̀ yóò sì ní sinmi ọkàn bó bá ṣiṣẹ́ yóò rí lédè sí géènì ọkùnrin náà nu kò sí géènì kankan so I don't know what to say ẹnìkan tiẹ̀ sọ pé kò sérè kankan tí wọ́n ń jẹ tí ò bá sérè tán ń jẹ kò sí ní tá a fẹ́ ṣe sí àbí òye nísìn kò sí ní tá anybody lè ṣe sí yẹn kò ṣeé change ní remote control tá a lè lọ fi yí padà pé ó yá o ìwọ life o ó yá change báyìí tọ́lọ́run fóbìnrin tí ọ̀fọ́kùnrin nìyẹn ọlọ́run ló ṣẹ̀dá pé gbogbo bùkátà gbogbo tọkùnrin bá fẹ̀mí ẹ̀ ṣe obìnrin àtàn ọmọ náà ni wọ́n kéré rẹ̀ jù bọ́lọ́run ṣe dáyé nìyẹn kò sí ní tá a rí ṣe sí the only èrè tọkùnrin ọ̀jẹ̀ náà ni tó bá farabalẹ̀ fún òbò tí ó dò àti oúnjẹ tó bá sè fún àti fẹ̀míbalẹ̀ tó bá ní iná lọkùnrin ó rí jẹ lára obìnrin 100%. à ń kọ́lé à ń nílé iṣẹ́ à ń ra mọ́tò à ń ṣe àmọ́ iná obìnrin àtàwọn ọmọ náà wọ́n ó jèrè ẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé ọkùnrin ò ní gèèní nínú márèjì at least kò sáà ní kákùrún bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yóò dẹ̀ mọ rí legitimate place tí ó sì mọ ní sẹ́ẹ̀sì kò ní jẹ́ pé yóò lọ mọ sùn kiri torí ẹ̀ ní ṣe máa ń káwọn ọkùnrin lára pé tán bá níyàwó tíyàwó yẹn ò bá kí ń gbà fún wọn tó máa ń gbóbò pamọ́ fún wọn tó máa ń hùwà burúkú tó máa ń fara ni wọn ìmọ̀ ń ni àwọn ọkùnrin lára nítorí wípé wọ́n mọ̀ wípé gbogbo èrè táwọn jẹ náà lọ ti ń fi dùn àwọn yẹn bọ́kùnrin kan bá mí kanlẹ̀ ní ìsìn kálukú bá ti sunkún tí wọ́n bá ti nu júnù ó parí náà nu gbogbo tí wọ́n sunkún relé ẹjọ́ lórí ọ̀rọ̀ òsọkọ ìfọ̀mù ní barista kan tó ń sọ pé àwọn obìnrin ò kí ń wá court láti wá ní I want my husband back they will say I want our property I want this I want that property náà wá máa ń claim ní court wọn kì í claim ìfẹ́ ọkùnrin yẹn kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe sí ayé táwọn ọkùnrin wá nìyẹn ìyẹn ò ṣe control kò sí bá a ṣe fẹ́ correct ẹ̀ nǹkan tó lọ́n fóbìnrin tí ò fọ́kùnrin nìyẹn so I don't know what we can say tẹ́ bá wá mọ̀ pé géènì míì wà àwọn ọkùnrin náà ní nǹkan táwọn náà tọ́lọ́run fáwọn náà tí ò fóbìnrin ní ìsìn obìnrin ò lè lọ́kọ méjì pọ̀ kó máa ṣe bàbálé àti bàbá wo bẹ́ẹ̀ ọkùnrin lè fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin ẹni tí ó bá tẹ́ lọ́rùn yóò mọ̀ relé wọn obìnrin ò lè ṣe yẹn so word and opposite ń tọ́lọ́run fọ́kùnrin tí ò fóbìnrin náà nu gbogbo sí ọkùnrin obìnrin náà ní ó kéré iṣẹ́ rẹ̀ tá a bá tiẹ̀ ní pé ọkùnrin ò ní kákùnrún yóò fi ní inú dídùn pé yes òun rọ́mọ dípò òun ọmọ yẹn náà obìnrin náà ni ó bí so kò sí géènì kan jù bẹ́ẹ̀ yẹn náà lọ kò dẹ̀ sí ní tá a fẹ́ ṣe sí àbí tá a bá mọ̀ pé ní tá a lè ṣe sí wà ẹ bá ní sọ sórí kọ́mẹ́ǹtì àbí ẹmọ́ sì ṣèmí yọnu mẹ́mọ́ ṣèmí yọnu mọ́ kò sí ní tá a fi tán bọ́lọ̀ ń ṣe dáyé nu àfi tẹ́ bá mọ ibi tọ́lọ́ ń gbé kẹrẹ bí léèrè pé bó ló ṣe báwọn kò sí tọ́kùnrin ọjà lérè ju pé àlàáfíà tó bá fún ìfọ̀kànbalẹ̀ ìsinmi tẹ́ jẹ́ wọn tọ̀ kí wọ́n gbọ́n kó lálàáfíà jẹ́ wọn ó nira wọn lá ọ̀tán bọ́wọ́ wá ti kó wà láàṣọ lọ́rùn bí èsúkè bá wọ rárá ìwọ náà ló jìyà rẹ̀ tó bá sì fi lẹ́mìí balẹ̀ tó jó orí sẹ́sẹ́ tó jó drink water and put cup down lálàáfíà ìwọ náà ló jèrè rẹ̀ sẹ́ẹ̀mù náà ni kò sí ní tá a ṣe sí sí ní tá a máa ṣe sí yẹn kò ṣeé ṣe ń jì so lẹ́yìn òbò àti ìfẹ̀míbalẹ̀ àti kí wọ́n má kákùrún ìyún náà tó lérè ṣé ò tó lérè ni ó tó ní èrè ọkùnrin nínú pé à ń fẹ́yàwó Jésù Olúwa wa àmín.